kí ló fa kidnapper, kí ló fa Boko Haram, kí ló fa fraud, kí ló dé tí orúkọ wa fi bàjẹ́ káàkiri gbogbo àgbáyé torí tí ẹ̀sìn tó ń gbélé wa lọ́wọ́. Ẹ̀yin èèyàn ẹ wò ọba Solomon àwọn náà ti jáde sọ̀rọ̀ ẹ mọ́ ló tọ́jọ́ mẹ́ta tẹ̀ tí ọba Solomon ta wọ́n ti jáde sọ̀rọ̀ lórí ìwàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà àti pẹ́sidẹ̀ntì kan tí àwọn Amẹ́ríkà lọ gbé pé mẹ́sẹ̀gì náà sẹ́ndì sí àwọn Nàìjíríà ẹ wò ẹ jẹ́ kí n sáyé gbé yín débẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ọba Solomon kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Mo fẹ́ fi àkókò yìí gba President Tinubu níyànjú àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò agbára ní Nàìjíríà àti gbogbo ẹ̀yin tí ẹ máa gbọ́ fídíò yìí, ẹ̀yin tẹ́ bá wà ní ipò agbára tẹ́ máa gbọ́ fídíò yìí nígbà tí ọba àgbáyé bá lọ tán tó bá kúrò láyé. Fídíò yìí mo fẹ́ kí gbogbo yín kẹ́ pín kiri, kẹ́ tọ́jú ẹ̀. Gbogbo yín lẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí president ìlú kan, bóyá Venezuela náà ń pè é, tí wọ́n ní Donald Trump ó kó ní country ẹ̀, ó lọ gbé president yẹn ní ìlú ẹ̀ àti ìyàwó ẹ̀. Ṣé alágbára ni Donald Trump? No. Ọlá kí ni Donald Trump jẹ? Ọlá foundation ni o. Nǹkan tí àwọn tó tẹ Amẹ́ríkà dó tó fi pinlẹ̀ sí Amẹ́ríkà, òun ni ọlá tí Donald Trump ń jẹ o. Kí ni nǹkan tó ń sọ fún àwọn ọmọ tí wọ́n lọ́hùn? Ẹ̀yin ọmọ Amẹ́ríkà, be yourself. Ẹ máa wá agbára tó wà physical tí a lè fojú rí. Ẹ má jẹ́ ọ̀dàlẹ̀, ẹ má jẹ́ olè. Gbogbo nǹkan tẹ́ bá ní láyé, ó ní kẹ́ fi save ara yín. Ẹ ò gbúdọ̀ jẹ́ kí anybody jọ yín lójú. Ẹ ò gbúdọ̀ jẹ́ kí nǹkan lè kan jọ yín lójú ju nǹkan tí yẹn lọ. Àwọn ọmọ Amẹ́ríkà dìde, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìbọn wẹ́rẹ́ wẹ́rẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe bọ́ǹbù, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe gbá, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe àwo, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe fighter jet. Ilé tó jẹ́ àwọn ọlọ́pàá wọn, wọ́n tẹ̀lé òfin àti ìlànà, wọ́n gba training tó yè koore. Ilé tó jẹ́ àwọn sójà wọn, wọ́n tẹ̀lé òfin àti ìlànà, wọ́n gba training tó yè kooro. Ẹ wo bọ́n ṣe wọ ìlú onílùú lọ, tó lọ gbé ènìyàn. Ọlá foundation ni ìpínlẹ̀ṣẹ̀ tó ń gbè fún àwa ní Áfíríkà. Òun ni ká máa gba àdúrà, ká believe lórí nǹkan tí a ò rí. Ìgbàgbọ́ ni lójú, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ká máa jẹ́rìí sí ohun tí a kò rí. Àdúrà làwọn bàbá wa ń gbà. Àdúrà àti irọ́ àti jìbìtì àti bámúbámú ni mo yó. Mi mọ̀ pé ebi pa ẹnìkankan wa. Nǹkan tí wọ́n gbìn sílẹ̀ ní Venezuela, bóyá Venezuela, tí àwọn bàbá wọn gbìn sílẹ̀ síbẹ̀, òun làwọn ọmọ wọn ká yẹn o. Nǹkan tí àwọn Amẹ́ríkà gbìn sílẹ̀ fún Donald Trump, òun ni Donald Trump ń ká yìí o. Ó ti di alágbára. Bíbélì sọ wípé ẹ lọ máa jọba lórí gbogbo ènìyàn àti ẹranko àti gbogbo ẹ̀dá tí ń rákò lórí ilẹ̀. Ṣùgbọ́n àwọn Áfíríkà decide láti ṣe ẹrú. President Tinubu àtẹ̀yin sójà àtẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ́ wà ní Nàìjíríà, ikú tí ń pa ojú gbà ni, òwe ló pa fún ni. Ẹ jẹ́ ká fi àpẹẹrẹ lélẹ̀ ní Nàìjíríà. Ẹ jẹ́ ká la sí àwọn ọmọ wa níyè. Báwo la ṣe lè gbára wa sílẹ̀? Báwo làwọn náà ṣe lè dé ipò agbára? Tírénì wo la lè fún àwọn sójà wa tí wọ́n ní máa gba àbẹ̀tẹ́lẹ̀? Tírénì wo la lè fún àwọn ọlọ́pàá wa tí wọ́n lè máa gba àbẹ̀tẹ́lẹ̀? Empowerment wo la lè ṣe fún àwọn ọ̀dọ́ wa
tó máa kó nínú ẹgbẹ́ jìbìtì, ẹgbẹ́ 419, ẹgbẹ́ ká máa ṣe fraud. Ọpọlọ tó yẹ ká fi ṣe nǹkan gidi, ká fi gbé nǹkan kalẹ̀, olè làwọn ọmọ wa fi jà. Àwọn ọmọ wa máa tún jìyà ẹ̀ lọ́la. Eléyìí tí Donald Trump ó ti ṣe kékeré ni. Ó ẹsẹ̀ mẹ́yẹ́ bọ̀ lápò ni. Tóun bá lọ tán, àwọn ẹni tó máa tún jẹ president lẹ́yìn Donald Trump, wọ́n lè decide wípé all the whole world nísìnyí out ẹ̀ very president kankan níbẹ̀ mọ́. Wípé àwọn ló fẹ́ máa yan president níbẹ̀. Tí ò dẹ̀ sí kan tẹ́ máa ṣe sí. Because wọ́n ti di alágbára. Kí ló sọ wọ́n di alágbára? Èyí ni ìpilẹ̀ṣẹ̀. Be who you are. Be yourself. They focus their life. They don't believe in prayer. They believe in physical power. Kí lẹ fọjọ́ ayé yín ṣe, ẹ̀yin alágbára Nàìjíríà? Gbogbo nǹkan tí ẹ ń gbìn sílẹ̀ báyìí, ìjẹ́ àwọn ọmọ yín ò ní jìyà lọ́la. Ìjẹ́ àwọn ọmọ Donald Trump kò ní wá lé àwọn ọmọ yín kó ní Nàìjíríà lọ́la. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe ìsìn, tẹ́ sọ pé bámúbámú ni mo yóò mẹ́mọ̀ pé bí palẹ̀ kankan wá, kò sẹ́ni tó lè mú mi, kò sẹ́ni tó lè ṣe gbá. Ẹni tó máa mú yín wà. Ebi kan lọ́nà mú yìí. Mò ń gbà yín níyànjú ni. Èmi ni wọ́n pè ní ọba Solomoni, ọba àgbáyé. Mò ń gbà yín níyànjú. Ó ṣe é ṣe kẹ́ máa ṣe tẹ́lẹ̀. Ọdún ẹ̀san la wà yìí. Ẹ̀san ni. Kó tó di àkókò yẹn, ẹ jẹ́ ká pe àpérò tó lérò nínú. Kí ló fa kidnapper? Kí ló fa Boko Haram? Kí ló fa fraud? Kí ló dé tí orúkọ wa fi bàjẹ́ káàkiri gbogbo àgbáyé? Torí tí ẹ̀sìn tó ń gbélé wa lọ́wọ́ ni. Ẹ̀sìn tí a ń ṣe ni ẹ̀sìn gbogbo any religion tí wọ́n gbélé wa lọ́wọ́ ní Áfíríkà, jìbìtì ni, 419 ni. Ọlọ́run ò kì í gba èèyàn kankan. Wọ́n fúnra ló máa gbára ẹ̀. Heaven help those who help themselves. Heaven does not help anybody. You are the one to help yourself. That is a deceiver. Heaven help those who help themselves. Heaven does not help anybody, man. You are the one to help yourself. Heaven does not help Donald Trump. The forefather of Donald Trump helped themselves. Then all their children today become a powerful people in the whole world. Nothing you can do about it. Donald Trump can do undo to anybody. Go and learn from what happened in Venezuela, what do you call it? All Africa president. Ẹsẹ̀gìrì kẹ́ di alágbára. Ẹ fi ìpínlẹ̀ tó dá lélẹ̀. Àwọn bàbá yín, àwọn 4 generation yín, wọ́n ti fi ìpínlẹ̀ orí bú sílẹ̀ fún yín. Tó dẹ̀ ti sọ yín di ẹrú. Àwọn ọmọ yín tó bá lọ sí Amẹ́ríkà, kò sí físà. Kò tí sáyé físà ń sìn. Ẹ máa lọ máa bẹ̀bẹ̀ láti wọ ẹ̀lú onílùú. Orí bú ni kì í sóríire. Ẹ máa tẹ bá gba citizen, tẹ bá di citizen Amẹ́ríkà lẹ́nu, ẹ máa yọ̀, ẹ máa jó. Orí bú ni kì í sóríire. Ẹ̀yin ènìyàn wọ̀nyí. Go and learn a good foundation. Tẹ́ bá wá kọ̀ tí ẹ learn a good foundation. Nǹkan tó ṣẹlẹ̀ sí president Venezuela sì padà bọ̀ lórí yín. Tí ò bá ṣẹlẹ̀ sí yín, padà bọ̀ sórí àwọn ọmọ yín. Whether you like it or not. Do the right thing at the right time. Ogun àìgbọ́tẹ́lẹ̀. Ìparọ̀ tó bá gbọ́n. Èmi ni tí ní tòótọ́. Ọba Solomoni àgbáyé 1. Àpọ̀lá sọ fún ọmọlúwàbí o. Tó bá dénú rẹ̀, adòdìdí. Ọmọ Nàìjíríà tó bá jẹ́ ọmọ àlè. O gbọ́dọ̀ share fídíò yìí. Bóyá ẹ̀yà àwọn alágbára yín, bóyá ẹ̀yà wọn máa lè sí. Ire o. Ọba. Níjọ́ tí bàbá rẹ̀ bá ṣe ohun tí ó dùn, yóò bú bàbá ẹ̀ náà. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Ọọ̀ni Ifẹ̀, orí yín ti dàrú. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Aláàfin Ọ̀yọ́, ẹ̀ ní làákàyè. Ẹ fà ọ́ méjì lẹ̀. Ẹ wò, ẹ wá gbọ́ nǹkan tó ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú kábíyèsí wa Ọọ̀ni ìrìṣà, lórí àwọn tó ń sọ̀rọ̀ nípa
ọba àwọn ọ̀hún tó ń jà lórí ọba méjèèjì. Ẹ wo ẹ wá gbókò ọ̀rọ̀ tí brọ́dà wa yìí ẹ wá gbókò ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn tí wọ́n bú Ọọ̀ni àti Aláàfin tí wọ́n ò rẹ́spẹ̀tì àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ wo ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Bàbá gba orí ìtẹ́ yìí lórí ìtẹ́ wa ẹ sì jẹ́ àsinmi kásìmí mọ́tò wóró. Àwa ń pe Ọọ̀ni Ifẹ̀ à ń pè ní crocodile. À ń pa Aláàfin Ọ̀yọ́. À ń pè wọ́n lágọ̀ọ́dọ̀yọ́. Àwọn ó kọ bú. Orí ẹni tó bá láǹfààní tí bá ń bá wèrè jà ẹ ti mọ̀ pé wèrè náà ni gbogbo wọn ni. Kí ni yàtọ̀ nínú àwọn tí ń bú Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ náà tí ń bú Ọọ̀ni Ifẹ̀? Jàmbá tà fún jàmbára elételétéyé ẹ̀ yàtọ̀ síra yín. Ọ̀rọ̀ wo ló dùn lẹ́nu akọ́bẹ̀jẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ọba yìí bí ẹni láyín? Èyí ẹ mọ̀ ń gbèjà Aláàfin Ọ̀yọ́ ló nílẹ̀. Àwọn ọmọ Ifẹ̀ ò ní Ifẹ̀ lórísun. Dákun àwọn bàbá yìí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba gbogbo wọn ní tẹ̀tẹ̀ ògbògbó tí lómi tẹ́lẹ̀ kójò tó dé. Ẹ sì jẹ́ àfi wọ́n lẹ̀ wọ́n yóò tán ní só pàdé só. Ta nìkan tí ó jẹ tí ó mú dé bá tẹ́lẹ̀ kó tó dórí oyè. Kí lórí burúkú táwọn ọmọ ọ̀dọ́ sẹ̀yìn wá ń bá kiri tá à ń gbèjà wọn. Wọ́n mú fọ́tò Ọọ̀ni wọ́n gbórí crocodile síbẹ̀. Wọ́n mú fọ́tò Aláàfin Ọ̀yọ́ wọ́n gbórí ọ̀bọ síbẹ̀. Ni mo fi pè yín lọ́mọ àlè. Ọmọ àlè ń bẹ lọ́yọ̀ọ́, ọmọ àlè ń bẹ nífẹ̀ẹ́. Kìí ṣe pé gbogbo orúwa yóò lọ́rọ̀ tá a fẹ́ sọ. Bára ní ẹni bá jalè ó ṣe là á wí ẹnu mi ọ̀gbá kí n bá Aláàfin Ọ̀yọ́. Ẹnu mi ọ̀gbá kí n ní ọ̀jájá ni mo fẹ́ kọ́nu àbùkù sí. Bọ́ bá jọmọ ọkọ Yorùbá tó jọmọ ọkọ ó tù lóòótọ́. Gbogbo wọ́nranwọ̀nran tá à ń ṣe yìí á kàn mọ́ wò ó níran ni. Bàbá dákẹ́ jẹ́jẹ́ ayé lè ṣe bó o sónù. Orí ìdákẹ́jẹ́jẹ́ èsì pọ̀ nínú ìdákẹ́jẹ́jẹ́. Orí burúkú lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀ àti gùn kínní àti gùn kejì. I don't support any one of you. Kí lórí burúkú tá à ń bá kiri lọ́dún tuntun? Ìjà tẹ́ ẹ jà láti ọdún tó kọjá ẹ tún wọ èní náà ẹ tún jà kí lẹ bára yín jà sí ya. Supremacism. Ẹ wò kan tó ṣẹlẹ̀ lóńdó. Ẹ sì ń jà sí supremacism. Kí ni tá ń jà sí? Owó ni, ilẹ̀ ni, dúkìá ni, agbára ni. Ayé ti kúrò láyé ìgbà tẹ́ lè ṣígun tẹ́ lọ bára yín jà. Ohun tá a nídìí ni modern, educated, peace, unity, harmony, ìfẹ́ la ní láàrin ara yín la fẹ́ láàrin ara yín. Onírù yìí lè dìtàn. Níjọ́ wo lẹ ráwọn ọmọ Haúsá tí wọ́n bú àwọn kábíyèsí wọn báwa ṣe bú wọn? Níjọ́ wo lẹ ráwọn ọmọ Benin tí wọ́n bú kábíyèsí tí wọ́n báwa ṣe bú tiwa? Orí àlójútì, ojútì ò sí lọ́yọ̀ọ́, bẹ́ẹ̀ lójútì ti tán nífẹ̀ẹ́. Ibi àpè lóríru kò sójútì ibẹ̀ mọ́. Ibi àpè ní Ọ̀yọ́ kò sójútì ibẹ̀ mọ́. Rádaràdà lẹ́yìn méjèèjì ń bá kiri. Àwọn ọmọ ìlú méjèèjì rádaràdà lẹ́ ń bá kiri. Tá a bá ti mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkúsà lókù. Kí ni o ta rẹ fẹ́ mọ bára wa jà sí? Ṣáláàfin Ọ̀yọ́ ni ó béèrè ohun tí ó jẹ lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀. Àbọ̀ ní Ifẹ̀ ni ó béèrè ohun tí ó jẹ lálàáfin Ọ̀yọ́. Ìjà tí wọ́n jà tí wọ́n fi pín stéètì sí méjì. Tá a bá wo Ọ̀ṣun wà lọ́dà Ọ̀yọ́ tẹ́lẹ̀. Wọ́n pe ìjà yóò tún tán. Ayé ti kú ò láyé ká mọ ṣígun ká mọ bára wa jà. What are we fighting for? Ìbéèrè mi nìyẹn lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́. Ìbéèrè mi nìyẹn lọ́dọ̀ àwọn ará Ifẹ̀. Ṣé ilẹ̀ là ń jà sí ni? Ṣé ẹrú là ń jà sí ni? Kí ni wọ́n tá à ń búra wa tá yẹ̀yẹ́ àwọn bàbá wa sí? Aláàfin Ọ̀yọ́ ọba mi ní. Bàbá mi Ọ̀jájá bàbá mi ní. Kí ni wọ́n tá à ń jà sí ni? Can you please tell me?
Àwọn adáwọ̀ ọmọ kéékèèké tí wọ́n ti já lẹ́nu ọmú wọ́n á sọ̀rọ̀ sọ́ni Ifẹ̀ gbàkà. Àwọn àgbàyà kan náà ló sì dálẹ̀. Gbogbo yín pátá lẹ nítàn. Tí wọ́n bá fẹ́ láǹfààní, tí wọ́n bá fẹ́ júwe pé ó rántí mọ́ àkàn tó máa ń ṣe prógámù tó máa ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́, wọ́n mọ orúkọ rẹ̀ o. Bí wọ́n bá sì fẹ́ sọ̀rọ̀ wá ní o máa tó máa ń bọ̀ nífẹ̀ẹ́ yẹn o ti gbàgbé. Sórúkọ rere ló ní nínú ìtàn orílẹ̀-èdè yìí. Sórúkọ rere ló ní nínú orísun yìí. Rádaràdá ni gbogbo yín bá kiri tẹ́ ẹ̀ bá rẹ̀ ní sọ fún yín. I don't support any one of you. Ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá, èrò pawọ́pọ̀ wọ́n màgìyàn, àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Ẹ̀yìn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà, ìkan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Gbogbo àwọn tí wọ́n fi jọ̀kan lọ́mọ yìí, ṣé wọ́n lè fèmí àti ẹjọ̀kan lọ́mọ? Olówó làwọn méjì fi jọ̀kan lọ́mọ. Oníkálùkù roko sọ́dọ̀ ara rẹ̀ sọ ẹni tó roko sọ́dọ̀ tiẹ̀. Ẹ fà wọn méjèèjì lẹ̀. Bí wọ́n bá wọn sọ tí wọn ò bá gbọ́, bá bẹ̀ wọ́n tí wọn ò bá gbà. A ti sọ fún wọn pé àìláṣọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ oríwo. Bí ọba ti tàpérò gbogbo wọn ẹja fi wọ́n lẹ̀ kó ní kálukú ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Òtútù ó kìlọ̀ fún ní pátá. Òru ó kìlọ̀ fálákànkù ẹ̀wù. Kí ni táwa ń bára wá jà sí táwa yẹ̀yẹ́ àwọn kábíyèsí wa lórí àgbàgbé? À ń yẹ̀yẹ́ àwọn bàbá wa lórí àgbàgbé. Àsọmọdìgbà àwùyọ́. Ara àwọn àgbàlagbà tó ti over 50 táwọn náà wá sọ diṣẹ́ tí wọn ò ní làákàyè. Àwọn ará wọn ọ̀dọ́ ìjíǹde ayé rẹ èpè orí ìtẹ́ ló fi wá viewers, èpè orí ìtẹ́ ló fi wá owó. Bá a ṣe ní gbogbo nǹkan dàrú tó, àwọn nǹkan kan sì ń bẹ nínú ààfin tí ń jẹ́. Kí ni ibi tí ò sọ lálọ́pọ̀lọpọ̀ wá wọ́lá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbìjà Ọọ̀ni Ifẹ̀ àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń gbèjà Aláàfin Ọ̀yọ́ monetization lọ̀pọ̀lọpọ̀ wọn fi ń ṣe. Èyí tó bá jẹ́ wípé ó nífẹ̀ẹ́ orí irú rẹ̀ jídòjídò yóò kàn gbàgbọ́dọ̀ lọ́wọ́ ni Ọọ̀ni Ifẹ̀ ò sọ̀rọ̀, Aláàfin Ọ̀yọ́ ò sọ̀rọ̀, Ọọ̀ni Mílíkì ò síwìn, kò síwìn, Alágogo ló ṣe èrè. Àwọn méjèèjì ẹ fi wọ́n lẹ̀ bí wọ́n bá bára wọn dé. Bàbá wa ṣì kiri lónìí, àárí tẹ́lẹ̀ yọ sọ̀rọ̀, tàbá rí tọ̀hún, àárí tí wọ́n sọ̀rọ̀. Ẹ fi wọ́n lẹ̀, wọ́n yó ní só ń pàdé só. Ọlọ́lá ni wọ́n, kò ṣe dispute. Oríṣiríṣi ìtàn láàárí bẹ́lẹ̀ yìí bá pàtàn, tòun ó pàtàn. Sọ̀rọ̀ ìtàn la fẹ́ jẹ́ bí abọ́rọ̀ wà dé yìí. Bó la ṣe fẹ́ explore. Bó lórírun wo ṣe dàgbà. We are just here fighting each other unnecessarily. Àkọ́kọ́, both of you ló ní jurisdiction bí tẹ́ ẹ lè dé. You are just public officers. Àtẹni tó jẹ́ co-chairman, àtẹni tó jẹ́ rotation chairman, gbogbo ọba lónìí, you are under public officers. You don't have any final say. You can be expelled, dethroned by any city governor. Ṣèyí Mákindé can dethrone Aláàfin Ọ̀yọ́ Akeem Ọ̀wọ́adé ikú bàbá yèyé. Likewise, Adeleke can dethrone Ọọ̀ni Ifẹ̀. So, what are we fighting for? Tell me. Yorùbá ní téèyàn bá sọ ohun tó ò fẹ́ gbọ́. Má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Whenever they say what you don't want to hear, why don't you keep silent and watch there? Àwa wò wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá táwọn yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní,
wọ́n ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ tí wọ́n pòwe. Haúsá ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Yíbò ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Wọ́n wo bẹ́ẹ̀ ṣe how gullible you are. Orí viewers inú ẹ̀ ń dùn. Èpè orírun lẹ fi ṣeré o. Ayé yìí ti kúrò láyé ẹṣígun lọ. Káláyé ìgbà kan ni. Aláàfin Ọ̀yọ́ ṣígun. Ọ̀nífẹ̀ ṣígun. Ẹ ṣígun fúnra yín. Ṣùgbọ́n ayé ti kúrò ńbẹ̀. Àti wà láyé civilization. Mo sọ̀rọ̀ kan bí 4 years ago. Mo ní, who is the most powerful king? Ó rí àwọn ọba wa yìí. They are not powerful. Because they are under Commonwealth. Wọ́n wà under Commonwealth. Who is the leader of Commonwealth? Queen Elizabeth was the founder and the supreme president of Commonwealth. He doesn't take passport to any country. He doesn't take visas. Oh, that one kábíyèsí wa bí wọ́n fẹ́ lọ Kútọ́nù bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba visa wọlé. So, what are we fighting? Ṣé Queen Elizabeth, when Queen Elizabeth died, Charles was installed. Ló fi jẹ́ pé tí Charles bá fẹ́ wá sí Nàìjíríà, àtàláàfin Ọ̀yọ́ o, àtọ̀ọ̀ní Ifẹ̀ o, àti gbogbo ọba o, they must stay in his back. Because they are under Commonwealth. They are just public officers. They are not powerful. You can sue any one of them to court. So, what are we fighting for? Aláàfin Ọ̀yọ́ ló dàgbà jù, Ọ̀ọ̀ni Ifẹ̀ ló dàgbà jù, Aláàfin Ọ̀yọ́. Ẹ gbàgbé tán. Migration is accepted in the journey of life. Tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n bá migrate kúrò nífẹ̀, tí wọ́n tẹ̀fẹ̀ dúró. Lóde ìwọ̀n ìgbà tí kò bá ti lè nàkọ̀ pa sí Ọ̀ọ̀ni Ifẹ̀ lórí báyìí, ẹ fílẹ̀. Tẹ́yìn Ọ̀yọ́ bá dẹ̀ wò pé ìkankan wà tó yẹ kí Ọ̀ọ̀ni Ifẹ̀ mọ́ f'Aláàfin Ọ̀yọ́ tí ò bá fún ẹ fílẹ̀. You have made your name separately. There's no proportion in working together. It's a matter of choice. Ẹ̀dẹ̀ mú orí burúkú yẹn bọ̀ láti last year. Ẹ̀dẹ̀ ń bá orí burúkú yẹn bọ̀. Mo ẹ wá ra àwọn fọ́tò kan tí wọ́n edit lẹ́nìí. Mo ti fẹ́ sùn gan. I was just, when are you going to stop all this rubbish? Àwọn aṣọ́ra wa lẹ́sẹ̀. Wọ́n fún yàn sí stáìsì táìtù. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Sọ fún mi, ṣé ọ̀kan lọ́mọ Oòduà yẹn ó lè wá dún wájú ilé mi kó ní òun jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà o? Kí n bọ́ta nínú kọ́mpánì mi ò ní sọ pé àbí tí bá bàrí ọ̀fẹ́ da ọ̀rá lẹ̀ débí. Àbọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ó lè dédé wọnú kọ́mpánì mi pé ìjọba Tinubu tó ní sọ pé ṣé ìran bàbá rẹ ló kọ́lé mi. So ẹ sọ ibi tí kíní yẹn tó ti ní impact nínú ayé mi àti ẹ wọ́n ọ̀nà lásán ni. Every town and village, non fear doye. If you have your money and you are doing good to the town, anybody can install you. Are we daft? Anybody can do anyhow. Tí neighbor mi tí mo bá kí tó bá ti lówó bá mi ṣe tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Kí ni mo fẹ́ mọ bàjà fún? Why are we fighting? Tell me the advantage of the fight. We now get to the stage calling Ọ̀ọ̀ni Ifẹ̀ crocodile, calling Aláàfin Ọ̀yọ́ all sorts of names as well. Ara wọn kan ọmọ Ògún ni. Àwọn náà ń pe Ọ̀ọ̀ni Ifẹ̀ lábọ̀ rẹ̀. So
Are we promoting our culture? Are we selling them out in a good manner? Are we promoting our tradition? That is the custodian of culture. That is the seat they sat on. None of them is powerful. Láyé tí wọ́n ní agbára. Ṣẹ́rí gbogbo Ọ̀yọ́ Empire, Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́ Empire was then just like a military base, and we can call it the prime minister there. And it's not in existence. Ọ̀yọ́ can never order any military or Ibadan to go and face any war anymore. No. Likewise, Ife ò kan lè ránṣẹ́ kan pé ẹ lọ pé Ọ̀rànmíyàn wá o, ayé ti civilize. We are all expanded. Igi tá a gbìn tó bá rúwé ń bẹ̀ yẹn, ìyẹn ò ní ká bẹ́ ìyá adìẹ kí igi tá a gbìn kó wúwo. So, èmi ò rí cause fún alarm tẹ́yìn ọmọ kan, ẹlòmíì ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀, ẹlòmíì fóònù tó fi yá kiri go dá, òun go tí mọ bí tó fẹ́ gbé ayé ẹ̀ kà, Aláàfin Ọ̀yọ́, kiri kan, ẹ̀rẹ́ lómi náà, kò tí jọmọ 25 years lọ, òun náà pàtàn. Ìwé mélòó ló ti kà? Ọ̀nà mélòó ló travel dé? Ẹni tó ń pàtàn yìí, ẹni kò koríkì ìlú ẹ̀, kò mọ oríkì ìlú ẹ̀ gan, òun náà pàtàn. Ẹ gbọ́ tán mí lẹ́nu ẹlòmíì báyìí, ẹ wò pé sórí eléyìí ti dàrú ni, kí ló ń sọ? Kí ló dé tá a wú ọmọ àlè? Nítorí tó o bá jọmọ àlè, ọmọ àlè Ifẹ̀, ọmọ àlè Ọ̀yọ́ ni, ọmọ àlè Ọ̀yọ́, ọmọ àlè Ifẹ̀ ni. That is it. Because how can you just come out kẹ́ ẹ máa bú odidi Ọọ̀ni Ifẹ̀ ní crocodile? How can you come out kẹ́ ẹ máa bú Aláàfin Ọ̀yọ́, kẹ́ ẹ máa bú ní Ṣàngó, àbí kẹ́ ẹ máa bú ní onígbéraga, àbí ẹ fi oníkálùkù lẹ̀. Èyí tó bá ti ká lára nú wọn kó ṣígun fúnra wọn kán para wọn. Tá a bá ti wí tí wọ́n láwọn ò gbọ́, tá a sọ tí wọ́n láwọn ò gbà, ẹ fi wọ́n lẹ̀. Ìjà tí wọ́n ń bára wọn jà, ìjà tí ò ṣe sọ síta ni. Bẹ́ẹ̀ bí eléyìí, a ní mi ò bá Láàfin Ọ̀yọ́ jà o. Àjọṣepọ̀ tó dán mọ́rán wà lọ láàrin ara wa síra wa. Bí wọ́n dọ́dọ̀ nífẹ̀ẹ́, a ní èmi kan wá sórí ìtẹ́ láti wá tún orírun bàbá wa ṣe àìdè. Wọ́n kàn wú sínú síra wọn ni, ẹjọ́ mọ́ wú, kí wọ́n jọ wú para wọn, kí wọ́n jọ mọ́ fẹ́yín sínú síra wọn. Nítorí tí wọ́n bá mọ̀ sí, àwọn méjèèjì kí wọ́n jọ ṣe fídíò, kí wọ́n jókòó pé mi ò rán mọ́ kankan ṣe. They are both happy about it. Ṣé nítorí afọ́jú lòjò ṣe kù? Nítorí adití lòjò ṣe ṣú? They have people by their side who watch. They see everything online. They observe everything. So why can't you call ourselves into order? Àwa ń ṣèlú, àwa pínra wa, àwọn kan version. Gbogbo ẹ̀yọ́ ọba náà, àwọn ọba kan tẹ̀lé Ọọ̀ni Ifẹ̀, àwọn ọba kan tẹ̀lé Aláàfin Ọ̀yọ́, òṣì lẹ́jọ́ ń ṣe. Ṣé orí ìtẹ́ wọ́n máa fi yáró ni? Nígbà tẹ́yìn wà ń bẹ̀ nísìn, tó bá dọ̀la, kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀? Kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀? Ẹ lọ sáwọn Emirates, àwọn ọba wọn ló pàṣẹ ìlú wọn.
even àwọn tó colonize wa tá a pè ní British Empire, àwọn Charles, àwọn ni wọ́n sì ń pàṣẹ ìlú wọn. Ẹ̀yin ẹ lè pàṣẹ local government o, tẹ́ ń bára yín jàjà dìde nìyẹn o. Ẹ lè pàṣẹ local government. There's nothing tí parliament fẹ́ ṣe ní British Empire tí wọ́n ní lọ gbé bá Charles pé Charles sign this document. Ta ló yan prime minister ní British? Kábíyèsí wọn ni. Gbogbo currency wọn. Ìgbà tí Queen Elizabeth wà láyé, ìyá Ṣàlí ni wọ́n fi síbẹ̀. Elizabeth ló wà ńbẹ̀. Nígbà tí Charles ti wọ ọbẹ̀ nísìn, ta ni wọ́n fi sórí currency wọn? Ọba wo nínú àwọn ọba wa ló wà níbi owó? Àwọn tó colonize wa nìyẹn o. Tí wọ́n kó wa lẹ́rú. Àwọn sì ń lo ọba tiwọn. There's what we call the bloodlines. Àwọn ẹ̀jẹ̀ bí. Ọ̀dọ̀ tiwa, ìletò sí ìletò, àwọn bọ́mọ bára wọn jà lórí ilẹ̀. We are still Africa with that black mentality. We are fighting ourselves. Gbogbo ìta ìwé náà nísìn, a rí nídìí nìkan tí ó comment síbẹ̀ tí ó mọ bẹ́ẹ̀bú. We are getting old every day by day. Ọjọ́ tó ní kálukú ó lò lórí ìtẹ́, ìdínkù ni kò lékún. Kí lẹ fẹ́ gbórí ìtẹ́ ṣe? Tá a bá fẹ́ sọ̀tọ̀, bàbá wa Adésọjí Adérẹ̀mí, ó ní bá ṣe sọ̀tàn wọn. Pẹ̀lú àwọn Awólọ́wọ̀, Bọ̀dé Thomas, ìtàn wọn ò parẹ́. Àti bàbá wa Adéníran, tó bí bàbá wa Láàfin Ọ̀yọ́ àná, Adérẹ̀mí, ó wà ńbẹ̀. Bàbá fẹ́ sọ̀tàn ikú bàbá Yèyé, ọba àná Lámídì, ìtàn wọn ńbẹ̀. Pẹ̀lú bàbá wa Síjú Adé. They fought. Wọ́n bára wọn ṣọ̀tá títí tí tóníkálùkù fi sílẹ̀ wọ̀ ni. So, we are now into the battle. If one government could stood up today, just like a military empire, tí military gbàjọba, and scrape up whatever they call kinship in Nigeria, what will happen? Ṣebí wà ńbẹ̀ ló jẹ́ kẹ́ mọ̀ wò pé kíní kan. What will happen? Nada will happen. Nothing will happen. Go and ask those in the military then. Àwọn tó sáwọ̀ gbó, àwọn tó sáwọ̀ gbé. Láyé Àbáṣà. Kí wá là ń jà sí? Kábíyèsí, ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ bàbá wọn Jájá àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé àwa kan wà ní bú yín, kàkà bẹ́ẹ̀ á mọ rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni. Tó bá dẹ̀ kàràgídá bá bẹ̀yìn tá a bá gbọ́ apáyín tì. Wípé rádaràdá lẹ̀ ń ṣe inú wa òdò sí. Kí là ń jà lé lórí? Mo fẹ́ síwájú àwọn lọ́balọ́ba. Mo fẹ́ máa bọ̀ kọ́ba gbogbo ọba tẹ̀lé mi. Mi ò fẹ́ forí balẹ̀ fún lágbájá. Lágbájá ò fẹ́ forí balẹ̀ fún mi àti pé kíni.
Ẹ jẹ́ kó lúkálùkù, everybody behave like civilized people. You are both well educated before coming to the throne. Why don't you both reconcile and deal with understanding? Don't behave like a quack, illiterate. Ẹ má ṣe bí onípàgùn. Báwọn bàbá wa bá ṣe kinní kan gbà kan tó bá kù díẹ̀ káàtó, àwa lè sọ di dọ́gbadọ́gba tájọ mọ́ fi jùjù. Lágbájá kò sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fúnra yín. Lẹ́yìn kẹ́ pàdé ara yín kẹ́ dìmọ́ ara yín. Aláàfin Ọ̀yọ́ kò lè rọ́bà. Ìlú wo ló súnmọ́ wa ní Ọ̀yọ́ yẹn náà? Ọba Ìbàdàn kó wá ní kò kí òun dáadáa. Bẹ́ẹ̀ tá a bá wò tán, baálẹ̀ ni wọ́n ní Ìbàdàn láyé ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti ń dádé. Ṣùgbọ́n ayé ti civilize, oníkálùkù ti ń fìrù yọ̀rù. Nítorí ọmọdé àná yóò padà dàgbà bó dọ̀la. Ẹ ti jọ wà nípò pé àbó òní kábíyèsí. Ẹ wá ń ṣe yọ̀bọ̀. Ẹ wá fún àwọn ọmọ kéékèèké tó yẹ kí ọmọ kan ṣẹ̀kẹ́ ní ẹ lọ gbé wá láàfin. Àṣẹ ọba dà lẹ́nu. Mo wo kiri kan ọba Benin, èèyàn kan sọ̀rọ̀ sí, àwọn ọmọ ìlú ẹ̀ gbé, wọ́n dẹ̀ gbé lọ sáàfin. Ta ló lè gbé wá sáàfin yín nìsín? Kò sáṣẹ ọba mọ́. Ẹ kàn wá ń bẹ̀, sorry to say o, ká wọ agbádá, ká wọṣọ, ká kórùkẹ̀rẹ̀. Ohun tá a fẹ́ láàrin yín, àṣẹ ọba ni kẹ́ ẹ dá padà, kẹ́ ẹ dáfẹ́ padà. Ìfẹ́ ti sọnù. Ẹ ò nífẹ̀ẹ́ ara yín. Kí ló dé tẹ́ ń gbèrò? Kí lágbájá ó ṣubú, kí tàmẹ̀dù ó ṣubú, àṣìṣe ara yín làwọn ọmọ ìlú yín wá káàkiri. Bẹ́ẹ̀ bá ní orí, béèyàn bá dórí oyè, èèyàn ń lo oríṣiríṣi onímọ̀ràn. Àbí téèyàn bá já ṣáájú, gbogbo ìmọ̀ràn kọ́ la máa ń gbà. Ọ̀rẹ́ rẹ lè fún ọ nímọ̀ràn, àmọ́ wọn náà jókòó kó rò wípé ṣé mọ̀ràn yìí ṣó ṣe tẹ̀lé. Aláàfin Ọ̀yọ́, bẹ́ẹ̀ kan bá ń sọ fún yín wípé ẹ má gbà o, ẹ má gbà o. Àṣẹ yín lóòótọ́ lódodo, ẹ̀yin lè ń jẹ gbogbo oyè tó bá ti wá láti Yorùbá land látọjọ́ tó ti pẹ́. Tá a bá wò ó láyé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bí àwọn Akíntọ́lá, Abíọ́lá, ilẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ. We don't dispute that. Àmọ́ ìfẹ́ là ń bára wa sọ. Gbogbo òtù là ń jẹ́ nìsí o, káàró òjíire là ń jẹ́ o, ẹ má jà tanra wa. Kò sí bẹ́ẹ̀ bá bí ọmọ Yíbò, ìjà ló dé lónídòwe, tẹ́ ẹ bá ní ọmọ ìlú wo ni ẹ wá ní àmọ́ ọmọ òtù, yóò ní what tribe is òtù? Kò ní understand you. Gbogbo ìtàn ṣe ọmọ kóòtù òjíire, ọmọ òtù, kiri kan àtàrà wa ni o. Yorùbá gbogbo wa àti Ifẹ̀ àti Oǹdó àti kiri. Ọ̀yọ́ ẹ̀kú lẹ́kú, Yorùbá gbogbo wa. Gbogbo òtù là ń jẹ́ yẹn. Mo kàn ń wo we have 3 tribes. We have Hausa, Yorùbá, and what do you call it? Igbo. Because I say I'm not Yorùbá, I'm Otu. And we ẹni tó bá sọ mi gan, are you normal? Kò lè yé. Kò pàdé Hausa this kind, what tribe are you? Are you Yorùbá or
ohun tí ó sọ fún ọ wípé wá ní I'm O2 yóò ní O2 what wà láì kò lè yé Ọláwálé mo kì í sà kò lè yé so à ń differentiate orúkọ yẹn à ń tara wa ni orúkọ yẹn náà láàjọ ọmọ jẹ́ àbọ̀jọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ táfìjọ gbà fúnra wa ni àwọn ṣe Yorùbá o àwọn ṣe Yorùbá gbogbo yẹn àkàn tara wa ni àtijọ́ establish orúkọ yẹn gbogbo wọn mọ̀ jẹ́ Èkìtì làwa o àwọn ṣe Yorùbá o they will ask you are you Yorùbá or Hausa ẹ̀yà kan ló tún fẹ́ dáyàtọ̀ tá a máa ń sọ pé Fúlàní àwọn Hausa gan sọ fún ẹ pé don't call it Hausa Fúlàní Hausa Fúlàní is different. Lọ́jọ́ wo láyé ṣe àmọ́ sọ pé O2 ni wá káàárọ̀ òjíire àbí wọ́n lọ tẹ̀sí sán mo káwọ́ gba àwọn tó ṣe à ń ṣeré ipá ni. Tó o bá máa fíìlì any form pé tribe Adébáyọ̀ mo kì í sà tẹ́ ẹ bá máa fíìlì any form tó sọ pé tribe tó wà kọ O2 àbí káàárọ̀ òjíire wọ́n sọ pépà rẹ̀ síbì kan ni what tribe are you Yorùbá ìjàlódé là ń ṣe O2 là ń ṣe káàárọ̀ òjíire orí aṣọ tó ti kiri kan tó ti wọnú obìnrin kò ṣe yọ mọ́ àti pera wá Yorùbá náà àti pé àti gọ̀ náà ṣẹ́rí gbogbo káàárọ̀ òjíire O2 yẹn ọ̀hún ṣeré ipá ni. So gbogbo ìta fẹ́ mọ establish yẹn ẹ má jà establish yẹn àti ságun nìyẹn yóò Ọ̀yọ́ yẹn lómi sọ àwọn tó jẹ́ Ọ̀yọ́ kí ló tiẹ̀ pé náà wọ́n ṣàka ìlú bíi mẹ́rin kan àbí márùn kan kínní kan àwọn ní Yorùbá wo títí dé Èkìtì títí dé Ọ̀wọ̀ títí dé Ìkàrẹ́ Yorùbá ni wá. Gbogbo yìí tẹ́ ẹ̀ ṣe yẹ ẹ̀kan ṣeré ipá ni. There's no way they want to ask you. What tribe are you? Rani, I'm O2. I'm Oòduà. Even any sensible Yoruba will say, O2. Even a bigger, kí ìpàdé èèyàn kó máa bóyá ó sọ èyìnbó. Mo wá ní what tribe are you? Ó wá ní I'm O2. Mi ò ní kọ́kọ́ ronú lọ bí Yorùbá. Màá kọ́ O2. Màá pè bí ẹ̀mẹ́ta kí n tó rántí pé hey, sorry. Now I remember. Nítorí kò sínú skọ́ọ̀lù mi. Ìwọ tó sọ náà pé O2 lọ wo kíní national pé what tribe are you? Ṣé O2 ló kọ síbẹ̀? Ṣé O2 ló kọ síbẹ̀? O2 kọ káàárọ̀ òjíire ni. So àwọn orúkọ kan wà. Ó ti di mọ́tí bá ṣe jọ lóòótọ́ nìyẹn. Kí wọ́n pa ọmọ mi kalẹ̀ ní ìsìn pé what tribe are you? Yóò sọ mi pé daddy I'm Yorùbá náà. Ṣé wọ́n ayé ìjọba sọ pé ṣé O2 ṣé mo fẹ́ dorí ọmọ rú ni? So ìjà tó dé táwọn àdìrẹ́jẹ́ tí O2 tá a sọ ìkíní kan. Ibo ló tù dé? We are all Yorùbás. You see that? What do you call it? Or you like it or not? Everybody is Yoruba, and you are not the one carrying the name Gbogbo wa Yoruba by tribe. So gbogbo wa ń jẹ́ Yorùbá yẹn, ìyó ní kí Ọ̀yọ́ tẹ gbogbo wa mọ́lẹ̀ bàṣubàṣu, you are all Yorùbás. Èlè torí pé mo jẹ́ Yorùbá nìsín, kálàfin Ọ̀yọ́ wá dédé bọ́ síwájú tàbí bẹ̀yẹn kó ní kúlẹ̀ bẹ̀yẹn, màá kọ́ òpin kí ni tèmi àti tí. Ayé ti wà civilized, we go to court. So ohun tó bá wà ń bẹ̀ ní ká ẹjẹ́ ṣe bí ẹni tó kàwé bí ẹni tó gbọ́n. Ẹ lè rí Haúsá yóò sọ pé Haúsá ni mi. A tún sọ pé Haúsá Kano, Haúsá Sokoto. A dẹ̀ mọ̀ wípé àwọn tí fi wọ́n wà nù wọn ṣùgbọ́n wọn ní kílèmù kankan wọ́n sọ pé Haúsá ni nà.
So gbogbo O2 kí ló ìkejì káàró jíire tá à ń claim yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Yorùbá jọ gbogbo wa àjọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ni. Mo jẹ́ Yorùbá yé òní kọ́ ọmọ Ọ̀yọ́ sọ pé òun lòun pàṣẹ fún mi. Èdè sọ pé sórí ẹ̀ pé. Thank you, Mr. Olawale. Why are we fighting ourselves? That is the first question. Àkọ́kọ́, Aláàfin Ọ̀yọ́, you are a Canadian. You are well educated. You are well exposed. Embrace peace. Likewise, Onife, you are a wealthy man, a businessman, a developer. You are wealthy, exposed. So why are we behaving like 20th century back? I'm behaving sorry to say, bí àwọn tí ò rọ́lá rí tọ́lá wá jọ lójú. Àwa fi àwọn ọmọ àlè àtọmọ àlè Ifẹ̀ àtọmọ àlè Ọ̀yọ́ gbogbo wa ń tẹnu wọ́n ran lórí mídíà. Ibi tí ò sọ́lá lọ́pọ̀lọpọ̀ ń wọ́lá kiri. Gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀rí yẹn kò sí kọ́ńtẹ́ǹtì ni. Wọn ọ̀dẹ̀ lọ́nà míì tí wọ́n gbà jẹun. Wọn lọ́nà míì tí wọ́n gbà jẹun. Lẹ́fi rò pé wọ́n ń gbìjà Ọ̀yọ́ àbí wọ́n ń gbìjà Ifẹ̀ kò sọ́nà oúnjẹ míì. Kárí wọ́n lọ́nà oúnjẹ míì wọn ní ṣe tó bẹ̀ yẹn. 80% tẹ́ ẹ bá láwọn tó mú kankan ẹ lọ wádìí wọn wò wọn níṣẹ́. Àwọn 20% tá lè láwọn tó wà labroad tó mú kán wò pé òun ti yó. So ó ti yó ó kàn fẹ́ cash cruise. Nígbà tí ò sẹ́ni tí ó mọ bá rojọ́ ní ibi tó wà tóun náà bá kàn délé ó kàn fi pass time torí mo ti wo gbogbo wọn. Tó o bá nífẹ̀ẹ́ orí irun rẹ wàá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀. Tó o bá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀ wàá nífẹ̀ẹ́ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n wọn tó o bá ti lè bá Aláàfin Ọ̀yọ́ níjọ́ t'Ọọ̀ni Ifẹ̀ bá ṣe ọ̀ọ́bù nítorí kò ní fi ẹ̀ lẹ́nu. Ọmọ tó bá ti lè pe babo ní baba lórí burúkú. A jẹ́ pé níjọ́ tí bàbá rẹ̀ bá ṣe ohun tí ó dùn yóò bú bàbá ẹ̀ náà. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Ọọ̀ni Ifẹ̀ orí yín ti dàrú. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ní làákàyè. Ẹ fà ọ méjì lẹ̀. Kí ni wọ́n fẹ́ jà sí? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ni ó tọrọ owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni àbáláàfin Ọ̀yọ́ ni ó tọrọ owó lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀? They are wealthy. Bàbá bí àwọn méjèèjì Ọọ̀ni Ifẹ̀ olówó ò bá jà o. Aláàfin Ọ̀yọ́ olówó ò bá jà o. Ẹjẹ́ àfi wọ́n lẹ̀ ń gbà wọn kí wọ́n ṣígun fúnra wọn. Tí wọ́n bá ń gbéraga síra wọn ẹjẹ́ ọmọ gbéraga síra wọn. Ẹjẹ́ àrí ọjọ́ tí Aláàfin Ọ̀yọ́ gbé pópó báyìí tí ó wà lámọ́ Ọọ̀ni Ifẹ̀. Káwá wojọ́ tí Ọọ̀ni Ifẹ̀ láwọn àmọ̀ pé lórí burúkú ni ìwọ ọba ilé. So àwọn méjèèjì wọn bára wọn jàjà inú wọn jà síta. Àwọn ọmọ kan tí ò ní làákàyè wọn wá bọ́ síta oníkálùkù ẹ wá ń perú Ọọ̀ni Ifẹ̀ yẹn ẹ ń pe crocodile. Well educated, well civilized, well exposed. Ṣé àwọn kórìí ọmọ yẹn ti dàrú? A jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tó ń gbèjàgò dámọ̀ kankan lójú ẹ̀. Fọ́tò tí mo rí rọ̀lẹ́ yìí ẹ wá gbé orí kan ṣé ẹ ń pọ́n orí adélé ni èpè orí ìtẹ́ gbogbo yóò gbà. Èpè orí ìtẹ́ lẹ́ gbà. Ṣé ẹ bá ṣe ohun tó dé tó ní àwáròhun? Ṣé bá a ṣe wá wà yìí níbi abadé yìí wọ́n lọ jagun lóńdó wọ́n ń kó wọn lẹ́rú ẹ̀yin ọba yẹn ẹ wá pé kẹ́ẹ̀tì ẹ̀ wá pàtìjú tì kẹ́ẹ̀dì mọ́ra yín kẹ́ẹ̀jọ lọ òde bí ẹ̀mejì kájọ rí yín pọ̀ kí inú wọn dùn. Tó o bá rò pé mi ò bọ̀ bú Ọọ̀ni Ifẹ̀ ó tanra rẹ ni o. Tó o bá rò pé mi ò bọ̀ bú Aláàfin Ọ̀yọ́ ó tanra rẹ ni o. Mi ò ní lanu mi ṣe àwárà àwọn àgbàyà tó ti lé 50 years. Àwọn náà rándan rodo
báwọn ọmọdé ọ̀bá gbọ́n sẹ́yìn àgbàlagbà náà ṣe làákàyè. Kò nítumọ̀. Gbogbo ẹni bá wọ́là síbi tí ọ̀bá sọ́là yóò padà tẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbìjà wọn yìí, tá a bá wo 70% lórí monetization orí Facebook àti YouTube ló ń ṣọ̀pọ̀lọpọ̀. Kì í ṣe pé ń jàjà yẹn láti inú ọkàn wá. Ẹlòmíì jà nítorí recognition, ẹlòmíì jà nítorí àbáyímọ̀ bóyá kó fún mi lóyè. Àwọn tí wọ́n fún lóyè wọ́n fún lóyè yẹn, ọ̀kan lọ́mọ Oòduà àtọ̀kan lọ́mọ Yorùbá, àwọn èèyàn gidi wọ́n fi ń joyè tẹ pámọ́ṣẹ́ rẹ. Iṣẹ́ rẹ ni ọgbájúmọ́, ọ̀kan lọ́mọ Oòduà ò lè ránjẹ sínú ilé mi, ọ̀kan lọ́mọ Yorùbá ọmọ Tinubu òun kọ́ ní ránjẹ sílé mi. I'm less concerned. Anybody can give anybody chieftaincy title. Baálẹ̀ àdúgbò gan fún yàn lóyè. Ẹ̀dẹ̀ wá mú òye kankankan, ẹ wá ń ṣépè fúnra yẹn ń búra yín lórí kíni. Àwa sọ the version. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn, ó tù, káàárọ̀ òjíire ni wá, we are deceiving ourselves. Tọ́ bá ní òfìlì fọ́ọ̀mù kan tí wọ́n béèrè tribe what tribe are you? Lọ fíìlì ó tù àbí kó fíìlì káàárọ̀ òjíire síbẹ̀. Káàárọ̀ òjíire kọ́, ó tù kọ́. Yorùbá gbogbo wa. Káwọn ará Ọ̀yọ́ lọ mọ̀ gbogbo wa lájọ ń jẹ́ Yorùbá, ẹ̀yin kọ́ lẹ̀ ń jẹ́ Yorùbá. Wo Ifẹ̀ Yorùbá ni wá, gbogbo wa ti jọ mọ̀ pé Ìjẹ̀bú Yorùbá ni gbogbo wa. What tribe are we? We are Yorùbás. Abẹ́òkúta Ẹ̀gbádé wa, we are Yorùbás. Èkìtì, we are Yorùbás. Gbogbo tẹ̀dé kìíní kan ìlú mẹ́fà ní jẹ́ Yorùbá yẹn, à ń tanra wọn òṣì là ń ṣe. Tó o bá ti fẹ́ travel tí wọ́n fìlì pé tribe wo ni ẹ lọ kọ káàárọ̀ òjíire àbí kó kọ ó tù síbẹ̀, kọ Yorùbá. Tá ń tanra wa jẹ. Ẹ̀tàn lásán. Ìfẹ́ ní kẹ́ ẹ jájọ lù láàrin ara wa. Ogun tí ń wọ̀ wá, wọ́n ti dòǹdó. Àwa wà bí ta ti ń jà sí èmi ni, èmi ni, èmi ni. Ó yàrí ọ̀nà kakanfò, mo láwọ̀ kan náà tó ń ṣe, kí bàbá wa Onírìṣà, kí wọ́n fún olóyè Sunday Igboho náà ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóyè Sunday Igboho, àkọ́kọ́ kò gbogbo tó tiẹ̀ ń jẹ́ oyè èdè yẹn àti ilẹ̀ kò wọṣẹ́ kò gba tiẹ̀. Gbogbo oyè olóyè èdè yẹn kò sọ̀rọ̀ mẹ́. Bàbá wa Gani Adams wọ́n fi joyè. Ṣé wọ́n róyè yẹn gan lò? Ṣé ààrẹ Gani kan ó kàn lè dédé pàṣẹ pé ó yá ẹ ṣígun ọbì kan? Oyè ti di mo kàn fẹ́ fi níyì ni kò ní túmọ̀ kankan mọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n fún Ìgbòho ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé yóò fi ṣígun ni? Ọ̀nà lásán lóyè nísìn. Gbogbo balógun mélòó ló lọ sójú ogun mọ́? Balógun kan talẹ̀ ni, àwọn balógun ní ìsìn wọ́n kàn jẹ́ balógun fi talẹ̀ ni. Ṣé ó ti yé ọ? Kò sí ẹ̀yà kankan ò bá lórí ogun kankan mọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ò jagun kankan mọ́. A kàn ń jagun ẹnu ló kù. Ṣé ogun kí ni? Ìgbòho náà wá jà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ má jà tara wa. Ìfẹ́ la nídìí. We are well civilized. How will you promote our culture? How will you promote our heritage? How will you promote our fathers? They are our fathers. Ọ̀nífẹ́ is our father. Likewise, Aláàfin Ọ̀yọ́ is our father. Àkànbí, mo fẹ́ máa fi èyí ṣe lọ. Bọ́ bá wù yẹn gbọ́, bọ́ bá wù yẹn mọ́ gbọ́. Gbogbo ẹ̀yin ọmọ àlè. Tẹ láǹfààní tẹ sọ wọ́n di igbá àwùyọ. Ẹ múra sí èpè orí ìtẹ́lẹ̀ ẹgbà. Ẹni tó jọba tìlú rojú, ọba ni o. Èyí tó jọba tìlú tú ọba ni. Àmọ́ ìtàn àwọn méjèèjì kò ní ṣaláìmọ́ sọ́ra rẹ̀. Arántí ìtàn bàbá wa Adésọjí Adérẹ̀mí pẹ̀lú bàbá wa Adéníran. Arántí ìtàn bàbá wa Lámídì tí wọ́n gbéṣẹ̀ àti bàbá wa Síjú Adé. Ìtàn wọn náà parẹ́ o. Ìtàn kan náà làwọn tó wà ńbẹ̀ yìí náà ń kọ. Orí bọ́bá wù yín ẹ múra sí. Àkànbí mo fẹ́ máa fi èyí ṣe lọ. Ànílọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Ànílọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àyùnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.